ọba rẹ ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé àìnípẹ̀kun. Ọlọ́gbọ́n kan ò ní gbọ́ngbọ́ngbọ́n kó ta kókó mímọ́ etí aṣọ. Ọ̀mọ̀ràn kan ò ní mọ iye pẹ́lẹ̀. Kò sí arìnrìn àjò kankan láyé tí ọmọ ibi tílẹ̀ gbé pẹ̀kun. Mo ń fi àkókò yìí mo ń júbà yín tó lódùmarè kó kun lé ayé lé lọ́wọ́ ajúbà alálẹ̀. Mo ṣẹlẹ̀ ìbọrú ẹ̀là ìbọyè mo ṣẹlẹ̀ ìbọ ṣíṣẹ kárí gbogbo bí tètò yìí bá dé. Ọmọ kóòtù òjire Ifá ní tá a bá dákẹ́ onítàrẹ ní máa bá ní dákẹ́ ni adífáfẹ́ gún eléyìí tí ń bá wọn rí bí òkú ọ̀lẹ. Ó ní kárìn kápọ̀ yíyẹ ni máa yẹ ni dífá fún bàtà bàtà náà ń bá wọn rí bí òkú ọ̀lẹ. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ tó bá kù díẹ̀ káàtó kì í ṣe nìkan láàmú gbé wá sórí afẹ́fẹ́ láàmú ṣe ẹgbọ́n tí lágbájá wí o ẹgbọ́n tí lákàṣe náà rárá ẹ tiẹ̀ mọ̀ mímí ń ṣerú ẹ̀dá bẹ́ẹ̀. Bí a bá rí ènìyàn bọ́ bá sọ̀rọ̀ ọgbọ́n tó sọ̀rọ̀ ìmọ̀ tó sọ̀rọ̀ òye tó sọ̀rọ̀ tó kún fún ẹ̀kọ́ ó yẹ ká fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká fi mọ tara wa jí. Ẹ gbé fọ́nrán yìí wọlé. Tó jẹ́ ọmọ Yorùbá. If you're Yoruba indigene, Mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ń bá yín And I sọ̀rọ̀. want you to listen and accept what I'm about to say. Mo náà ti ba abúlé yín wọ́n ti gbà tán. I said they are already usurping you from your villages all over Yoruba State. Ní Ogun State, In Ogun State, Ọ̀ṣun State, Osun State, Ondo State, Ondo State, Anambra State. even Anambra Gbogbo State, àwọn ilẹ̀ Ìgbò wọ̀nyẹn. even the Igbo lands as well. Àwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places. Tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they're already overtaking you people in your various states. Èyí tá à ń sọ yìí What we sí. are saying right now, Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian, Whether you're a Christian Muslim, or you're a Muslim, àwa tájọ́ ọmọ Yorùbá. and we are Yoruba traditional worshippers, Àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí. this is time we must band together Láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in Ẹ it. má jẹ́ kán fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. Gbogbo abúlé tó ń gbà l'Ondo State yẹn. All those villages they've taken over in Ondo State, Wọ́n pa Muslim, wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. Ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land. They are not fighting for religion. Ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of So religion. mo sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you all Yoruba Ẹ múra o. people, please be prepared. Gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at Ẹ large, múra dáadáa. please be well prepared Wọ́n má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's Mo wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling onto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. Your new Obife, the Imperial Majesty. Kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kabiesi, we greet you, sir. Ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk Ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, Ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. Tógun yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, Apá ò ní ká o. we will not be able to do anything about it. Èmi mo rẹ́dí ogun o. Personally, I'm ready for war. Mo sọ fún ìjọ kìnìún àná mo ní kẹ́ dira. I told you the last time that you should fortify Àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some èèyàn people dira. were saying, why will a pastor utter that kind of statement? Ẹ lọ dira o. Please go and fortify Tó yourself. bá yá màá gbé Báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. Ìgbà wo ni Christian dé Nàìjíríà? When did Christianity come into Nigeria? 1842 It came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó Báìbù jọ. And the first person to compile the Bible, Williams lorúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. He was Ẹ tún gbé lynched. Báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for So us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify Màá myself síwájú ogun. and I'll be a leader. Wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, Máa bọ̀. fortify A them. máa dira máa jagun náà. We will fight that war. Màá gbé Báìbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 verse Ó ní ká 1. fẹ́ kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹ jẹ́ complete. àkọ́kọ́ fi ti Kristi tì náà. We will now put it Ká aside. lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's Ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. Kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. Ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. Nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, Ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. À ń pè ní Pétérù. His name is Peter. Ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. Ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, Tí no, idà rẹ̀ bọnú àkọ̀. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, Ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. Ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell Ẹ lọ it. sí Luke 22. Go kẹ́ to lọ kà Luke á. 22. So ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian ò sọ father. pé kí n má
jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if you are Yoruba indigene, don't just ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o. would help us. Jésù mo gbàdúrà. tọ ilẹ̀ ti gbọ́ yìí Ọ̀rúnmìlà ní ọ̀tán ó kù àbọ̀ wá lè rí ọjà èrè ọjà tá à ń retí tá a la fẹ́ jẹ ló dé yìí. Ogun ń pa kúkúrú, ogun ń pa gúngùn, ogun ń pẹni dúdú, ogun ń pẹni pupa, ogun ń pa ọkùnrin, ogun ń pa obìnrin, ogun ajàmọ́ máa là. Àkíyèsí gbogbo ariwo tá à ń pa pàápàá jùlọ bóyá ìfẹ̀lẹ̀ kíbòsí kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa kó jẹ́ ká máa fẹ̀lẹ̀ jó. Oníṣẹ̀ṣe ń pariwo pé àwọn ogún ìní wa tá a fi lè dira, àwọn agbára tí ń bẹ nílẹ̀ wa tá a fi lè dira, àwọn tí àwọn alálẹ̀ tí wọ́n fi sílẹ̀ tí wọ́n tọ́jú pa wọ́n pa wọ́n padà bọ̀ wá. Ọ̀rúnmìlà ọmọ kú ọgbọ́n ọmọ kú àtó ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára nílẹ̀ kóòtù òjire wọ́n fagbára sílẹ̀ wọ́n ní bógun bá dé ẹ pè mí wọ́n ń padà bọ̀ àtẹ̀mí àtàrà méjèèjì nígbà tí wọ́n ń tòde ọ̀run wá sóde ìsàlàyé ẹ̀mí rú bágo ara bá kú àgọ́ ara kú agbé àgọ́ ara bò gẹ́gẹ́ bí òkú ṣùgbọ́n ẹ̀mí ó jáde nínú àgọ́ ara yóò tún lọ rè gbé àwọ̀ tuntun padà wá sílé ayé bí ọmọ ènìyàn bí ṣe ń pààrọ̀ àgọ́ ara nìyẹn láti máa wá sílé ayé gbogbo tí wọ́n tọ́jú sílẹ̀ pé lọ́jọ́ tógun bá dé ẹ̀mí tó jẹ́ pé òun ló tún padà dé yìí òun ni ó lọ sídìí àtòun tó fi pamọ́ láti wá fi ran ìran rẹ̀ lọ́wọ́ bí ogun bá dé tàbí lálùrí ìrìn àjò tó bá ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun láti pè ní haram à ń jẹ́ kó yé wa pé tí wọ́n bá ń sọ fún wọn pé kíní yìí haram ni ẹ lọ rèé bàjẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn nǹkan tá a ní láti gbójúlé náà nìyẹn ẹ rí i pé nílẹ̀ kóòtù òjire tá a tún ní akíkanjú títún bẹ tá a ní ènìyàn tó gbóyà tó gbókàn gbogbo wa pátá ẹnu là ń jà eré ẹnu là ń ṣe ọ̀rọ̀ ẹnu là ń sọ ìwọ̀nba tààtà tó kù là tó ń bi alálẹ̀ sí pé kí wọ́n má wo tẹ̀sẹ̀ wa kí wọ́n má wo tiwa wa kí wọ́n má wo tìṣe wa nítorí pé gbogbo ohun tí ó yẹ ká tàpá sí àti tàpá sí gbogbo ohun tí ó yẹ ká dànù àti dà wọ́n nù gbogbo ohun tí ó yẹ ká fọwọ́ yẹpẹrẹ mú àti fọwọ́ yẹpẹrẹ mú èrè ọjà ti wá dé a ti gbàgbé pé bí a bá ní kẹ́yẹ ọmọ ìjojú ọ̀rẹ́ ẹni ojú ẹni lẹyẹ máa jẹ o adífáfẹ́ mele ọ̀kọ̀jà eléyìí tí olóògùn ti ń fojú dikú ẹ wo gbogbo ìpínlẹ̀ Ògùn ni ìpínlẹ̀ Oǹdó ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìpínlẹ̀ Èkó ni ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìpínlẹ̀ Èkìtì níbo nìrọ̀rùn ti ń jọba níbo lènìyàn ti ń sùn tí wọ́n ti ń forí lélẹ̀ẹ́lẹ̀ ìrọ́kẹ̀kẹ̀ sí rèé báwo la fẹ́ ṣe é síbẹ̀síbẹ̀ iye ọ̀pọ̀lọpọ̀ ò tí ì sí bàbá ìránṣẹ́ tó sọ̀rọ̀ yìí ó ké sí gbogbo lọ́balọ́ba àwa ń ké sí gbogbo tí ń jẹ́ lọ́balọ́ba à ń ké sí níjòyè pé gbogbo ẹ̀yin ìjòyè ẹ má torí owó tẹ́ ẹ fẹ́ gbà owó tẹ́ ẹ fẹ́ ní kẹ́ ẹ bá po ọba jẹ́ ọba là ń ké sílẹ̀ ní torí pé ọba tó bá jẹ́ pé àbá ń ké sí tó bá jẹ́ pé kò bá rin ọ̀nà láti lè ṣe àtúnṣe tó jẹ́ pé kò lè débẹ̀ ta ló fẹ́ ṣàtúnṣe ọ̀hún ká tó rẹni tí ó yanu gbàgà tí ó sọ pé gbogbo ìrìn àjò yẹn kọ̀ọ̀kan ń àrólé Olódùmarè lòun ṣe ẹ̀ tó rí kan bí ẹ̀ tó bí tá a tó bá lé ayé dé wọ́n ti tún yí ọ̀rọ̀ padà wọ́n láwọn ò ní kó lóòsàn ọmọ bọ́ ọ̀sà àwọn ò ní kó lóru ọmọ sòrò ẹ̀sẹ̀ eléníké elégúngún máa bọ́ gúngún mọ́ ẹ̀sẹ̀ eléníkó lórìṣà mọ́mọ́ bọ́ òrìṣà ìgbà tá ò pé kẹ́lẹ́sìn mọ́sẹ̀ ẹ̀sìn ṣebí ti ṣẹ̀ṣẹ̀ làwa ń gbéga o ṣebí ti ṣẹ̀ṣẹ̀ làwa ń gbéga àní ti ṣẹ̀ṣẹ̀ làwa ń gbéga o ẹ̀sẹ̀ eléníké elégúngún máa bọ́ gúngún mọ́ ẹ̀sẹ̀ eléníkó lórìṣà mọ́mọ́ bọ́ òrìṣà ìgbà tá ò pé kẹ́lẹ́sìn mọ́sẹ̀ ẹ̀sìn ṣebí ti ṣẹ̀ṣẹ̀ làwa ń gbéga o à ń jẹ́ kó yé wa pé bí àwọn bàbá tàná bí wọ́n ti ṣe tó jẹ́ pé ìfẹ́ ń bẹ wọn ò tàpá sísẹ̀ṣe mùsùlùmí ọmọ wòran eégún mùsùlùmí wọ́n di ẹni tí ń sọ ọmọ oníṣẹ̀ṣe lórúkọ ọmọ oníṣẹ̀ṣe náà ń sọ ọmọ mùsùlùmí lórúkọ o àìmọ́ fi pé kò jẹ́ kí àwọn bàbá yìí kí wọ́n gbà pé oníṣẹ̀ṣe ń sọ ọmọ mùsùlùmí lórúkọ ìfẹ́ ń bẹ ṣebí níjọ́ tí wọ́n bá bímọ oníkálukú ó dá orúkọ ọmọ jọ ni oníkálukú wọ́n dá orúkọ ọmọ jọ ni àwọn bàbá wa ní òtètè yé wọn pé ewúrẹ́ olóhùn ọ̀sọ́mọ àgùntàn ńlọ sọ pé ìyá tòun ò níwò lórí pé gbogbo ohun tí wọ́n ṣe pátá ẹ̀tàn ọ̀rọ̀ ni lágbájá fún mi lọ́mọ rẹ jẹ́ máa mú lọ àti gbọ́njà àṣẹ bẹ́ẹ̀ mọ́ ìrọ́kẹ̀kẹ̀ ogun lódò ìbò la fẹ́ ṣe ojoojúmọ́ làwọn haúsá ń múra wọ́n láwọn tí ó jà nínú wọn àti lúrù àti èpò tí wọ́n bá kó papọ̀ wọ́n jagun bẹ́ẹ̀
iná làwọn tó jẹ́ Ìgbò ojoojúmọ́ ni wọ́n múra pé bógun bá dé pẹ́rù ọ̀bà wọn ta ni ó síwájú ogun nínú àwa àlùkìńbà làwọn ọ̀ka yìí o ta ló fẹ́ síwájú ogun ṣé Quran la fi jagun ará mi nínú rúmọlẹ̀ ṣé Bíbélì la fi jagun ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ gbọ́ tí bàbá yìí sọ yìí àbọ̀rọ̀ ó tó fún ọmọ tó bá ní òye tó bá ní ẹ̀kọ́ ọ̀rọ̀ wa wá dàbí Ọ̀ọ̀nì tó jẹ́ pé bàbá rẹ̀ ìyá rẹ̀ ló ní odò àwọn ẹja wá wò pé Ọ̀ọ̀nì ní ń pa ẹja jẹ nínú odò yìí o báwọn làwọn ó ṣe lé Ọ̀ọ̀nì kúrò wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n wá ké sí Ọ̀ọ̀nì tí wọ́n mọ̀ pé agbára àwọn ọ̀ka pé eré Ọ̀ọ̀nì ṣé wọ́n mọ̀ pé eré orí ilẹ̀ ó yá ju eré inú omi lọ kí ló tó máa lọ sórí ilẹ̀ kó fi inú omi lẹ̀ Ọ̀ọ̀nì ó wò pé bóòlù òun ó ṣe fi inú omi lẹ̀ ṣé bí ilé bàbá àwọn ni ṣùgbọ́n nípa ìsinmi wọ́n sì tan Ọ̀ọ̀nì títí Ọ̀ọ̀nì fi inú odò sílẹ̀ ńlọrọ̀ gbé orí ilẹ̀ nípa ìtàn nípa ìsinmi nípa rìkísí wọ́n gbé Ọ̀ọ̀nì kúrò nínú odò èyí tó fi yẹ kí Ọ̀ọ̀nì kó jẹ́ kó yé wọn pé ọmọ arílẹ̀ yẹn ká lòun àtẹ̀rẹ̀ inú omi àtẹ̀rẹ̀ rí orí ilẹ̀ kò séyìí tóun ò lè sá bọ́ba tẹ̀ wá kàràǹgídá bóun bá kúrò nínú orí ilẹ̀ òun á sì tàtàkùrọ̀ òun á bọ́ sínú omi bí tinú omi bá tún sùn òun á tún bọ́ sórí ilẹ̀ Ọ̀ọ̀nì fi inú omi sílẹ̀ ó dẹni tí ń gborí ilẹ̀ ọwọ́ wa ń yára láti tètè pa Ọ̀ọ̀nì báwo la fẹ́ ṣèyí sí ọmọ kóòtù òjire agbára ń tán lọ atúní kò ṣe nǹkan kan gbogbo ìrìn àjò agbára táwọn òbí wa fi sílẹ̀ àti dàrú àti bàájẹ́ àní ọ̀jẹ́ nǹkan kan pípọ̀lọpọ̀ àwọn eégún táwọn ò ní àwọn eégún èyí ogun ni wọ́n fi máa ń jà o àìmọye eégún tánìkan kan ò gbọ́dọ̀ rí gbogbo ìtánìkan kan ò gbọ́dọ̀ rí tá a yẹ ká gbà pé ó náà níwúlò ọjọ́ títí ẹ̀ pé ṣé báwọn òyìnbó ṣe bọ́ọ̀mù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ammunition ni wọ́n ṣe tó jẹ́ pé nǹkan ìjàmbá ni ṣùgbọ́n wọ́n máa ń tọ́jú rẹ̀ di ọjọ́ ogun ni gbogbo nǹkan ìjàmbá tó òyìnbó ṣe pátá ìbọn ni ọkọ̀ ni àdá ni gbogbo ìrìn àjò pátá wọ́n tọ́jú rẹ̀ di ọjọ́ tó gun tí ó dé tí wúlò rí ó dé ni ṣùgbọ́n tiwa kọ́ ohun tá a sọ nípa àlè ìbá gbélé mọ́ bá gbọ́n gbélé o èèwọ̀ ni bọ́ọ̀bá ẹ bá gbọ́n gbélé báyé bá rí ìbọn lọ́ọ̀ rẹ o ti dọmọ burúkú ara mi nílẹ̀ kóòtù òjire nígbà wo la ṣe yìí dà ọ̀pọ̀lọpọ̀ wa là ń dalẹ̀ ara wa nítorí owó à ń dalẹ̀ ara wa nítorí àtẹnujẹ à ń dalẹ̀ ara wa nítorí iye tí wọ́n fún wa tí ó tán oníkálukú ń tàlú à ń tagbára àlú à ń tagbára ibi à ń tagbára àjọbí bẹ́ẹ̀ sì ni à ń tagbára àmùlẹ̀ ṣé ẹ mọ̀ pé kéèyàn máa tagbára ìmùlẹ̀ yìí gbogbo ibi tí agbára wà ká máa sọ pé kọjá mọ́ kankan ká máa tásìrí ẹ̀ fọmọ aráyé ewu tí ń bẹ níbẹ̀ tó bá dé kì í ṣe tẹnitọ́ ta nìkan o ń bẹ pẹ̀lú ẹni tó jẹ́ pé òun náà lanú lẹ̀ ọ̀ganú lẹ̀ nígbà tí wọ́n tógùn níyẹn tí wọ́n bàjẹ́ gbàgbára kan bá ń bẹ nínú ilé tó sọ pé àràmù ni ẹjọ́ káwọn olórí gbé dànù ẹ má dá lóhùn ẹ bá fà á òun ni ò ṣe kó fílẹ̀ fáwọn tí ó wúlò fún lẹ́yìn ọ̀la Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa lójú odù mímọ́ rẹ nì ó ní àgbélémọ̀ kan ò sí àwo ní bẹ níbẹ̀ o bí ọba sẹni kúkúrú a sì sẹni ó gùn nanana adífá fún ògùn oníjà ò le adífá fún Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olórí yayùn adífá fún òrìṣà ńlá ọ̀sẹ̀ mọ̀gbò níjọ́ táwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bá wọn gbéfẹ̀ níjọ́hun gẹ́gẹ́ bí alágbára akọni ni wọ́n ìránṣẹ́ ni wọ́n àyànfẹ́ ni wọ́n wá wò pé àwọn ti wá sílé ayé àwọn ènìyàn ní wùwà tara wọn yìí wọn ò sì gbọ́dọ̀ rí àwọn gẹ́gẹ́ bí ẹni àpẹẹrẹ pé lágbájá nígbà tó ṣe Ògún bínú Ògún wá ṣe ìrìn àjò báyìí fún un Ọ̀ṣun níbo bá bárò ẹni bẹ́ẹ̀ wí ó ní wọ́n máa sọ pé ṣe bí Ọ̀ṣun tó ń pera rẹ̀ nínàṣẹ́ ṣe bí náà ló ṣèkà ló ṣàbúrú báyìí sí ọ bẹ́ẹ̀ náà ni Ọbàtálá wọ́n wò pé béèyàn bá léèyàn ò ní sóògùn kà àwọn tí ó jẹ́ náà ó béèrè àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá múlẹ̀ ìmùlẹ̀ ọjọ́ náà tí ẹjọ́ mu láàrin ara wọn wọ́n ní àwa mẹ́tẹ̀ẹ̀ta ìmùlẹ̀ ta fẹ́ mú yìí ìwọ Ọ̀ṣun Ògún ní béèyàn bá ti ṣẹ̀ òun ó ní ìwọ Ọ̀ṣun ńlọ́mọ fìyà jẹrú ẹni bẹ́ẹ̀ tó o bá ń fìyà jẹ tírú ẹni bẹ́ẹ̀ bá ti wá mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ tó bá ti wá bá ìwọ Ọ̀ṣun ó ní wàá yọnu sí ọ wàá jẹ́ kó yé pé Ògún ló ṣẹ̀ o Ògún tó ṣẹ̀ ńlẹ́lẹ́dàá rẹ̀ ń bínú ìwọ Ọbàtálá bẹ́ẹ̀ nìkan bá ti ṣẹ̀ Ògún ìwọ Ọbàtálá ló máa bínú bọ́ ọ bá ń bínú níbẹ̀ tí bá wọ́n ń bá ní àjò ká pé ọ̀nà Ọbàtálá ní bẹ lára rẹ̀ yìí tí wọ́n bá ti wá dọ́dọ̀ rẹ tí wọ́n bá ti wá bì ọ́ ó jẹ́ kó yé wọn pé Ògún ni wọ́n ṣẹ̀ o ṣùgbọ́n ẹlẹ́dàá Ògún ní ń bínú ìdájọ́ ń bẹ nílé ayé ọgbọ́n ti dáyé ọgbọ́n ti pẹ́ ọjọ́ ọgbọ́n ti pẹ́ lókè èèpẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jọ múlẹ̀ pé báwọn sì mọ̀ sí láàrin ara wọn nù bẹ́ẹ̀ nìkan bá ṣẹ̀ Ọ̀ṣun Ògún lè bínú sírú ẹni bẹ́ẹ̀ nígbà bá lọ rí bá Ògún pé àpẹẹrẹ ń tá a rí àpẹẹrẹ Ògún ni Ògún ní Ọ̀ṣun ni lòún ṣe tí ò dá sí kìí ṣe òun lòún bínú sí ọ o bẹ́ẹ̀ lọ́n mẹ́tẹ̀ẹ̀ta jọ ṣe láàrin àwọn tí wọ́n jọ ń gbà yìí nígbà tó wá dijọ́ kan Ògún wá jókòó láàrin àwọn ènìyàn wọ́n mẹ́mu ẹmu ti dúnra
bàbá bá ní Ògún ní nílùú Ilé-Ifẹ̀ yìí ọláwọ̀ àgbààgbà mẹ́ta kan bẹ tọ́jà pé kò sẹ́ni tó lè rí ààfin bẹ́ẹ̀yàn bá rí ààfin onírú ẹni bẹ́ẹ̀ yọ mọ̀ páyé òpè méjì. wọ́n wá yin Ògún títí pé ta ni ó kún wọn ta ló kún Ògún tó fi jẹ́ pé wọ́n ṣèbáwí bẹ́ẹ̀. Ògún ní Ọbàtálá Ọ̀ṣun ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ó ní bẹ́ẹ̀yàn bá rí ààfin ó ní wọ́n gbà páyé òpè méjì. bẹ́ẹ̀yàn bá ra wà fín lẹ́nì kíní ọjà gbàtà bá ṣàṣeré nu láàmú sọ pé mo fìjà fọlọ́n jà fífọ́lọ́n jà ètò ọlọ́nbọ̀ ọjà rí ẹ̀san níbẹ̀ o. bẹ́ẹ̀yàn bá ṣaburú ẹni tó ṣaburú kọ́ mọ́ retí aburú ẹ̀san tó náà ṣe sí ọmọ ẹlòmíì tó o bá ṣe dáadáa bóyá àṣepamọ́ wà níta bó ṣe eré ni ìwọ náà máa retí ẹ ni wọ́n ṣe máa sọ pé èèyàn ní gbin àlùbọ́sà láyé kọ́ máa sọ pé wọ́n lọ rè kátìmọ́ kò ṣeé ṣe làwọn àgbààgbà fẹ́ bá kóra wọn jọ wọ́n wá lọ bá ọba ìlú wọ́n náà mẹ́tẹ̀ẹ̀ta kan bẹ́ẹ̀ nù lẹ́yìn wọ́n ní wọ́n ti fẹ́ pààyàn tán o ṣẹ̀sìn ọ̀pọ̀rọ̀ òkèrè bí ọ̀bálẹ̀ Àtúndé wọ́n bá lọ dẹ́sùn mẹ́tẹ̀ẹ̀ta ọba bá ránṣẹ́ sí wọn lọ́ba bá ní ìwọ Ògún ìwọ Ọbàtálá ìwọ Ọ̀ṣun ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ fẹ́ tùlù mọ́ mi lórí wọ́n lẹ ti ní mọ̀lẹ́tẹ̀ ẹjọ́ ṣe ìmọ̀lẹ́tẹ̀ ẹjọ́ ṣe lọ́wọ́ pé bẹ́ẹ̀ nìkan bá ti bá ẹnìkan jà ẹnìkan ní ó máa ṣèdájọ́ fún un mẹ́tẹ̀ẹ̀ta wò pé ní táwọn jọ mu nílẹ̀ láàrin ara àwọn ọba ó ní mo fún yín lọ́jọ́ mẹ́rìndínlógún lénìí ó ní gbogbo ìrìn àjò ní ẹ lọ rèé bàjẹ́ ó ní mo sì fẹ́ mọ bọ́yì òótọ́ ni tàbí rọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá kúrò níwájú ọba wọ́n wá ké síra wọn wọ́n wá ní ọ̀rọ̀ yìí báwo ni ayé ṣe gbọ́ báwo làwọ ṣe ya báwo làwọn ènìyàn ṣe máa ń tá a jọ mu láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ pé àrùn mẹ́ta ni ọ̀gbọ́dọ̀ dọ́bẹ̀ nù àrùn mẹ́ta ló ti yẹ̀bẹ̀ yìí o ṣé àrùn mẹ́ta ṣé kò ti yẹ̀ nílẹ̀ kóòtù òjíire bí. mo rí kíni flyer kan Honorable Gbádébọ̀ tó kọ̀ǹtẹ́sì fún gọ́vnà jọ́sí pẹ̀lú òun àti Sanwó-Olú àwọn olórìṣà kan wá kóra wọn jọ wọ́n fẹ́ fi joyè nílùú Badagry bọ́yọ́ balẹ̀ fún ọkùnrin kan olórìṣà parapọ̀. ṣé nínú àkókò yìí Arabi ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o ẹ má mọ̀ jẹ́ kó mi ọmọ tó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ kíyèsára bẹ́ẹ̀ bá torí owó ẹ̀ ní dúró náà tó bá jẹ́ pé nítorí owó tẹ́ fẹ́ gbà lẹ́sẹ̀ tó jẹ́ pé ní àkókò tàwa tó yẹ ká máa fura lójú tó yẹ ká máa fura lára tó jẹ́ pé ojú lára kan fi sọ́rí láwà tó mú ọmọ yín na nígbà bá sì mú lọ gbogbo ilé ọ̀rọ̀ tó yẹ ká ẹ mú wọ̀ lẹ́mú wọ̀ ṣerú àkókò ìṣe ńlọ́tọ́ kí wọ́n tún sọ pé oníṣẹ̀ṣe ní tó ń bànújẹ́ nítorí owó kí ló ṣe fún oníṣẹ̀ṣe tó fi tọ́ sí oyè tẹ́fẹ́ fi jẹun nílùú Badagry ẹ̀yà ara Badagry ńgbẹ́ bá wá ṣetán táwọn ọmọ bá bọ́ sórí TikTok tí wọ́n bá bọ́ sórí afẹ́fẹ́ tí wọ́n bá wá yẹ̀yẹ́ yín ẹ wà máa sọ pé wọn ò ṣeun bí ṣe bẹ̀rẹ̀ rẹ o ìlú Badagry ló ti fẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ kíni flyer síta ẹ jẹ́ kí wọ́n rí ẹ ti ń rí àbí àwọn tọ́rọ̀ kàn kí wọ́n lọ rí kíyè sára ń bẹ̀. ní kéèyàn mọ́ fìyàn joyè ṣùgbọ́n ká tó fìyàn joyè láàrin ìlú irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ ni rere sẹ́ni rere láàrin olórìṣà kí ló ṣe fún olórìṣà tó fi tọ́ fóyè láti jẹ láàrin wa. àkíyèsí sẹ́kíbà ìlejò máa ń yẹnu ọjọ́ oyè wọn níbẹ̀ lókè. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń wojú ara wọn pé talent tó ṣòfófó ojú Ògún le Ọbàtálá náà òun náà ń bẹ̀rẹ̀ pé Ọ̀ṣun sọ pé ọyà wádìí ẹni tí tó sọ̀rọ̀ yìí o. ìgbà tó gun ọsọ Ògún ní ọláwo tá a bá ti bóbe dá ó ní gbòláwo ò ní lu ẹ sì mọ̀rọ̀ obe lọ́sùn bá sọ dariwo pé n tẹ́ ń sọ ni pé òun lòun lọ rè sófófó táwọn òrìn àjò fi lu èso ọ̀dàrà wa ń rí kọjá lọ. ọlẹ́yin àgbààgbà mẹ́ta oníkílódé oníkílẹ̀ ń jà sí wọ́n kẹjọ wọn rò fèsù ọ̀dàrà èso ọ̀dàrà sọ pé ṣé bẹ́ẹ̀ fẹ́ mẹ́ni tí tó sọ̀fófó nù yín ni ṣé bá ẹ fẹ́ mẹ́ni tó sọ̀rọ̀ tẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta bò ni wọ́n ní bẹ́ẹ̀ ni ọlámọ̀ o oníkótó pọ́jọ́ méje lẹ́nu wọ́n lọ da ìṣòro bá sì gbẹ́lẹ̀ kótókótó ọgbẹ́tọ̀nà kìíní ọgbẹ́tọ̀nà kejì ọgbẹ́tọ̀nà kẹta ó ní wọ Ògún ó ní kẹsẹ̀ bọ́ nù kótó ó kẹsẹ̀ bọ́ wọ́n sì rọ́ ọ̀pẹ̀ di ìwọ Ọ̀ṣun ìwọ Ọbàtálá wọ́n wá rọ́ ọ̀pẹ̀ di onígbà tí ọba ìdọ́jọ́ méje lẹ́nu ọlámẹ́ ni ó sọ̀rọ̀ ará mi nínú rúmọlẹ̀ nígbà tí ọjọ́ fi dìje nínú kòtò tí wọ́n ti ẹsẹ̀ Ògún bọ̀ ẹsẹ̀ ti wú dòmdòm tó ti jimi sínú nígbà tó èso ọ̀dàrà dé ó lónìí lọ́jọ́ pé ó lónìí láàmì ń tọ́ sọ̀rọ̀ bó ṣe wálẹ̀ kótókótókótó lọ́dọ̀ Ọbàtálá nígbà tí wọ́n yọ ẹsẹ̀ jáde ẹsẹ̀ òsàlá funfun bí òjé ni kò sí nǹkan tó ṣe. wọ́n yọ tọ̀sún nígbà tí wọ́n yọ bí ìdẹ lórí ńláwọ̀ tó mú jáde nígbà tó kan tògún bí wọ́n ṣe fẹ́ máa yọ ẹsẹ̀ Ògún bẹ́ẹ̀ lògún pariwo pé yéè wọ́n sá wá ọgbọ́n tí wọ́n fi yọ ẹsẹ̀ Ògún jáde tí gbogbo ẹ̀ ti jẹ́ kìkìdá omi nínú ẹsẹ̀ ti bàjẹ́ wọ́n ní wo Ògún ìwọ lọ sọ̀rọ̀ Ògún níbẹ̀ ni ó lòun sọ̀rọ̀ ó lòun ọ̀mọ̀ pé èèbù ẹ̀yìn tí ń bẹ níbi kéèyàn sọ̀rọ̀ téèyàn bá jọ sọ ó ní látòní lọ ó ní béèyàn bá fòun búra lórí èké lórí irọ́ ó ní nítorí pé ntójú òun rí òun mọrú ìdájọ́ tóun ó ṣe fúnru ẹni bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé èèyàn ò lè fògún búra èké kó mọ̀ mọ́ ṣèdájọ́ kéèpẹ́
ìdí tí irin ṣe máa ń dógùn nìyẹn. Bẹ́ẹ̀ bá kì í dẹ òjé tẹ́ bá kì í bọlẹ̀ bẹ́ẹ̀ ṣe kì í bọlẹ̀ ẹ̀yẹ o. Ṣùgbọ́n irin bẹ́ẹ̀ bá kiri bọnú lẹ̀ nígbà tí ọba ẹ tọ́jọ́ kan tó sùn díẹ̀ tọdún díẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ́ lọ rèé wà jáde gbogbo orin yẹn ó ti dógùn. Ìsàmì ọjọ́ náà nìyẹn. Ìwọ wo láyé rẹ̀ fẹ́ dógùn báyìí tó ń dalẹ̀ Yorùbá? Ìwọ wo láyé rẹ̀ fẹ́ bàjẹ́ báyìí tó jẹ́ kó ń ṣèbàjẹ́ síran rẹ̀? Ìwọ wo láyé rẹ̀ fẹ́ bàjẹ́ lọ́jọ́ ọ̀la tàbí tí ń bàjẹ́ lọ́wọ́ bóyá nítorí ètò ti ṣe sẹ́yìn ṣe àtúnṣe ayé rẹ̀ kọ́mọ̀bà ṣe tó bàjẹ́ jù báyìí lọ. Á tù wá bà fún wa láṣẹ Èdùmàrè. Ire o.